ó mà ṣe o ọkùnrin kú sórí ọmọwùmí ní òtẹ́ẹ̀lì. Báwo ló ṣe jẹ́? Ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín. Ṣé ẹ rí fóònù ìyàwó arákùnrin yìí ló ríǹgì. Nígbà tí arákùnrin yìí máa wojú rẹ̀, ó rí i pé ẹ̀gbọ́n ìyàwó òun ló pe ìyàwó òun. Ló bá mú fóònù ló lọ gbé fún ìyàwó rẹ̀. Níyàwó bá ní pé àǹtí mi, mo ti gbàgbé, ó dáa, mo ti ń bọ̀ nísìnyí, ẹ dúró dè mí. Ẹ jọ̀ọ́, gbogbo àwa tá à ń wo fídíò yìí, mo fẹ́ ká fi léyìí ṣàríkọ́gbọ́n o. Ẹ má gbàgbé náà, bẹ́ẹ̀ ṣe ń wo fídíò yìí lọ, ẹ bá mi wò sàlẹ̀ níbi tí wọ́n kọ subscribe sí. Kẹ́ bá mi subscribe sí YouTube channel mi, ọ̀fẹ́ ni subscription. Ọwọ́ tẹ́ fi ń bá mi subscribe, ẹ ò ní fi gbé ọmọ sí o. Arákùnrin yìí ló tún fún ìyàwó rẹ̀ lówó pé wò ó gbà, tètè máa lọ, ṣùgbọ́n má pẹ́ dé o, má fòru rin o, láì mọ̀ wípé òtẹ́ẹ̀lì ni ìyàwó yìí ń lọ tó fẹ́ lọ pàdé arákùnrin míì. Ṣé rí arákùnrin yìí, òun ló ti ń mu ọtí tó tún ti fi oògùn sínú ọtí yìí pé kóun lè ta kébé, kóun lè ta pọ́npọ́n gẹ́gẹ́ bí ọmọkùnrin. Bẹ́ẹ̀ la arábìnrin yìí sọ fún pé ó yá, jẹ́ ká bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ̀. Elédùmarè ṣàánú fún wa o. Ṣé ẹ rí kọ́mọbìnrin yìí tó débí ni arákùnrin fún ara rẹ̀ ló ti kọ́kọ́ lo oògùn kan. Ìgbà tọ́mọbìnrin yìí náà dé òtẹ́ẹ̀lì, òun náà ló tún fòògùn sínú ọtí fún ọkùnrin yìí, ni méjèèjì wá kúkú parapọ̀ ló bá bẹ̀rẹ̀ sí í ṣe iṣẹ́kíṣẹ́ lára arákùnrin yìí. Ká tó wí ká tó fọ̀, lẹ́yìn bíi ìṣẹ́jú bíi mélòó tí wọ́n ti ń bẹ̀rẹ̀ iṣẹ́ yìí, tárákùnrin yìí ń ṣiṣẹ́ kíkankíkan kárakára, arákùnrin yìí kú o. Ọmọbìnrin yìí wá fẹ́ máa sá lọ ní òtẹ́ẹ̀lì. Ibẹ̀ ni attendant òtẹ́ẹ̀lì tó ti wọlé pé arábìnrin, kí ló ṣẹlẹ̀? Ẹni tẹ́ ẹ jọ wọlé, ẹ fẹ́ sáfilẹ̀, ó yá, ẹ máa jí i. Ṣé ẹ ti rí i? Ọlọ́run, mo fi bẹ̀ yín, ẹ jẹ́ ká ṣọ́ra, ẹ jẹ́ ká ṣọ́ra. Ẹni tí ìtàn yìí ṣẹlẹ̀ sí gangan ló fún wa ní ìtàn yìí láti fi ṣe eré kí gbogbo àwọn èèyàn kí wọ́n lè kọ́gbọ́n. Ẹ̀yin tẹ́ ẹ tún wo fídíò yìí náà, tẹ́ bá ní ìtàn tí àwọn èèyàn lè fi kọ́gbọ́n, ẹ lè ṣàlàyé fún wa ká ṣe sórí fọ́nrán kí àwọn èèyàn náà kí wọ́n lè kọ́gbọ́n bẹ́ẹ̀. Ṣé ẹ rí i báyìí? Lárábìnrin yìí bá jí ọmọkùnrin yìí tì ní ò bá jí o, ní attendant hotel ló bá pe ọkọ arábìnrin yìí pé kó wá. Ṣé ẹ ti rí i? Lọ́kọ rẹ̀ bá wá. Lọ́kọ bá ṣàlàyé fún un pé nígbà tí ìyàwó òun máa kúrò nílé, ọ̀dọ̀ ẹ̀gbọ́n rẹ̀ ló lóun lọ, òun pàápàá lòun tún fún lówó mọ́tò. Ẹ jẹ́ ká ṣọ́ra. Ìwọ obìnrin tó mọ̀ pé òun lọ sọ́dọ̀ àlè tó tún wá ń gbowó mọ́tò lọ́wọ́ ọkọ. Ṣé ẹ ti rí i báyìí? A ò mà ní ṣìṣe o, lórúkọ Jésù. Ẹ jọ̀ọ́, gbogbo ẹ̀yin tẹ́ bá tún ní sítórì tó ṣe é kọ́yàn lọ́gbọ́n báyìí tó jẹ́ pé ó ṣẹlẹ̀ gangan ni o, kì í ṣe àhesọ, ẹ jẹ́ ká mọ̀, ká tún gbé síta láti fi kọ́ àwọn èèyàn lọ́gbọ́n. A dúpẹ́ lọ́wọ́ àwọn tó fún wa ní sítórì yìí láti ṣe. Kí ló wá padà ṣẹlẹ̀ sárábìnrin yìí? Ó padà di ẹni tí wọ́n ń sọ sí ẹ̀wọ̀n. Ní orúkọ Jésù, a ò ní dèrò ẹ̀wọ̀n o. Bí Ọmọwùmí ṣe di èrò ẹ̀wọ̀n rèé o, lórí ohun tí ó ṣẹlẹ̀. Kí Ọlọ́run kó wà pẹ̀lú wa. God bless you.